ọ̀rọ̀ abdulrahman alápatà èèyàn tó dẹ̀mí hafsat lawal légbodò nílùú ìlọrin pàkàṣọ nílé-ẹjọ́ ṣíbáṣíbá nílé-ẹjọ́ májísrèètì tó wà nílùú ìlọrin kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pẹ̀lú àwọn ọ̀rọ̀ òdì èpè àti àwọn àtáyà ọ̀rọ̀ òdì ńláńlá làwọn èèyàn fi sin abdulrahman alápatà èèyàn yìí àti àwọn ìsọ̀ǹgbẹ rẹ̀ mẹ́rin wọnú ilé-ẹjọ́. ọjọ́bọ̀ ọjọ́ 6 oṣù kẹta ọdún 2025 yìí ní ìgbẹ́jọ́ àáfàá abdulrahman muhammadu bello tó pa yétúndé hafsat lawal nípakúpa ní ìlú ìlọrin wáyé. tẹ́ ẹ bá gbàgbé pé abdulrahman bello ni wọ́n fẹ̀sùn kàn pé ó pa hafsat yétúndé lawal pẹ̀lú àwọn mẹ́rin míì tí wọ́n jọ fẹ̀sùn náà kàn. ìgbẹ́jọ́ náà wáyé nílé-ẹjọ́ májísrèètì tó wà ní ìdojúkọ ilé-ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ kwara nílùú ìlọrin. ẹsẹ̀ ògbèrò lọ́gbà ilé-ẹjọ́ náà pẹ̀lú báwọn aráàlú ṣe ya bo ibẹ̀ láti wáá fojú ara wọn wo ohun tí yóò ṣẹlẹ̀ nílé-ẹjọ́. láti bíi aago 2 òwúrọ̀ làwọn ọlọ́pàá ti dúró wámúwámú tí wọ́n sì dí ọ̀nà tó wọ ilé-ẹjọ́ náà pa. onídàájọ́ SB Muhammadu tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ náà ṣàlàyé fún àwọn afurasí náà nípa ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn wọ́n. lẹ́yìn èyí ni agbẹjọ́rò ìjọba láti iléeṣẹ́ ètò ìdájọ́ ìpínlẹ̀ Kwara Isa Sakare sọ pé iléeṣẹ́ elétò ìdájọ́ ìpínlẹ̀ náà ti tẹ́wọ́ gba ẹjọ́ ọ̀hún láti gbé e lọ sí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara tó lágbára láti gbọ́ ẹjọ́ náà. tẹ́ ẹ bá gbàgbé wípé Abdulrahman tó jẹ́ àáfàá nílùú Ìlọrin ni ó pa hafsat yétúndé lawal nípakúpa lẹ́yìn tó fi májèlé oògùn oorun sínú oúnjẹ. lẹ́yìn èyí tó rí i pé olóògbé náà ti sùn ló tún bá a sùn ló bá ní ìbálòpọ̀ títí tí ẹ̀mí fi bọ́ lára ọmọ náà. nígbà tó rí i pé ọmọ náà ti dákẹ́ pé ó ti kú ló bá bẹ̀rẹ̀ sí ní gé e wẹ́lẹ́wẹ́lẹ́. abdulrahman jẹ́wọ́ pé ojú òpó Facebook lòun ti pàdé hafsat tí òun sì pè é wá sílé òun kó tó di pé òun ṣe iṣẹ́ ibi tóun ṣe yìí. ohun tá a gbọ́ ni wípé ọ̀rọ̀ mà bẹ́yìn yọ nílé ẹjọ́ látàrí bí àwọn kan ṣe ń sọ wípé agbẹjọ́rò àfúrásì náà sọ wípé ọwọ́ ìnàkí ni ọwọ́ tí wọ́n bá ní ilé rẹ̀ tí wọ́n ń pè ní ọwọ́ hafsat. ní agbẹjọ́rò fún Rahman sọ wípé ọwọ́ tí wọ́n bá nílé Abdulrahman yìí lákòókò tí àwọn ọlọ́pàá lọ ṣiṣẹ́ ìwádìí kì í ṣe ọwọ́ olóògbé hafsat yétúndé lawal pé ọwọ́ ìnàkí ni. bó tilẹ̀ jẹ́ pé tẹ́ ẹ bá gbàgbé pé afurasí náà jẹ́wọ́ wípé lóòótọ́ ni òun ṣekú pa olóògbé yìí. ó ní ikọ̀ sèmísèmí tá a mọ̀ sí asma ló ṣàdédé kí olóògbé náà mọ́lẹ̀ ìyẹn yétúndé lawal lákòókò tó wà nílé òun tó sì ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí mì. ó ní ṣùgbọ́n òun ò mọ̀nà tóun máa bá ṣe òkú rẹ̀ tàbí bóun ṣe máa gbé òkú rẹ̀ jáde ló mú kí òun gé e wẹ́lẹ́wẹ́lẹ́. nínú ìròyìn míì ló tún sọ ohun tó tún tako ohun tó sọ ṣáájú kó tó wáá di wípé wọ́n gbé lọ sílé ẹjọ́. ṣáájú ni wọ́n ti kọ́kọ́ fi ojú ẹ̀ bá ilé ẹjọ́ kó tó di pé ilé ẹjọ́ sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ 6 oṣù kẹta ọdún 2025 tó jẹ́ ọjọ́bọ̀ níbi tí wọ́n ti ṣàfihàn afurasí ọ̀daràn náà pẹ̀lú àwọn 4 mìíràn tó kù tí wọ́n fi ẹ̀sùn ìpànìyàn kàn. ṣíbáṣíbá làwọn èrò kún nílé ẹjọ́ náà níbi tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí máa sọ kòbákùngbé òkú ọ̀rọ̀ ṣọwọ́ sí i. lẹ́yìn tí onídàájọ́ SB Muhammad ti ka ẹ̀sùn tí wọ́n fi kan àwọn afurasí náà sí wọn létí tán tí agbẹjọ́rò ìjọba náà ti sọ̀rọ̀. agbẹjọ́rò àwọn òbí ọmọ tó dolóògbé AS Hussein ní òun fúnra ara rẹ̀ mọ̀ nípa ìgbésẹ̀ náà. lẹ́yìn èyí ni afurasí Abdulrahman Bello náà nawọ́ sókè láti sọ̀rọ̀ tí adájọ́ sì fún láàyè pé kó sọ̀rọ̀. Abdulrahman ní òun nìkan ṣoṣo ni òun ní ọwọ́ nínú ikú hafsat yétúndé lawal. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé bí Ọlọ́run ṣe kọ pé ọ̀rọ̀ ikú rẹ̀ yóò rí lórí nítorí pé lọ́jọ́ náà òun lọ bá ra oúnjẹ tí yóò jẹ lòun dédé bá nínú ilé tó ti kú
ṣùgbọ́n ó ní àṣìṣe tí òun ṣe ni bí òun ṣe tóun kún wẹ́lẹwẹ̀lẹ ìyẹn òkú ọmọbìnrin náà ní àṣìṣe tóun ṣe. Ó ní torí pé àyà òun já, òun ò mọ bóun ṣe máa ṣe òkú ọmọ náà ló jẹ́ kóun kún wẹ́lẹwẹ̀lẹ bí ìgbà téèyàn ò bá pa ẹran tó wá gé e lóríkìíríkìí. Abdulrahman wá rọ ilé-ẹjọ́ láti dá àwọn tó kù sílẹ̀ nítorí wọn ò mọwọ́ mẹsẹ̀ nípa ọ̀rọ̀ náà. Adájọ́ sọ pé òun ò lágbára láti tú àwọn afurasí yòókù náà sílẹ̀ nítorí ẹjọ́ tí ń lọ sílé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara. Nígbà tí adájọ́ bí léèrè, ìyẹn Abdulrahman tí adájọ́ bí léèrè ibi tí òkú Yétúndé wà, ó ní òun ti kún wẹ́lẹwẹ̀lẹ, òun sì mú àwọn ọlọ́pàá lọ síbi tí òun da èyí tó kù ara rẹ̀ sí. Ó sọ fún ilé-ẹjọ́ pé ọwọ́ nìkan ṣoṣo ló kù tí wọ́n bá nínú ilé òun. Adájọ́ sọ pé òun kò lágbára láti tú àwọn afurasí yòókù náà sílẹ̀ nítorí ẹjọ́ tí ń lọ sí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ náà. Agbẹjọ́rò fáwọn afurasí tó kù tí wọ́n mú náà pàrọwà sí adájọ́ láti tú àwọn tó kù sílẹ̀ níwọ̀n ìgbà tí afurasí tó lọ́wọ́ tààrà nínú ikú ọmọ náà yín Abdulrahman ti jẹ́wọ́ wípé lóòótọ́ òun nìkan ṣoṣo lòun mọ̀ nípa ikú Yétúndé Lawal. Ṣùgbọ́n adájọ́ ilé-ẹjọ́ náà SB Muhammed sún ìgbẹ́jọ́ náà síwájú di 20 oṣù yìí láti fagilé ẹjọ́ náà nílé ẹjọ́ magistrate. Ó ní ìgbésẹ̀ náà ni yóò mú kí ẹjọ́ náà lè bẹ̀rẹ̀ padà nílé ẹjọ́ gíga ìpínlẹ̀ Kwara 20 oṣù kẹta ọdún yìí. Bó tilẹ̀ jẹ́ wípé ohun tí àwọn èèyàn ń sọ wípé agbẹjọ́rò Abdulrahman sọ wípé ọwọ́ ìnàkí ni ọwọ́ tí wọ́n bá nínú ilé, ṣùgbọ́n nígbà tí adájọ́ bí léèrè ó jẹ́wọ́ nítòótọ́ wípé ọwọ́ Hafsat lòun bá. Nítorí ìdí èyí, kọ́rọ̀ má bàa di ọ̀rọ̀ òkèèrè tí ò bá lè kan adìkan, àti láti lè fìdí ọ̀rọ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí oníròyìn, láti lè sojú abẹ́ǹkó ká sì gbọ́ òkodoro ọ̀rọ̀ lórí bí ìgbẹ́jọ́ náà ṣe ń wáyé, ló mú wa fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ agbẹjọ́rò fún mọ̀lẹ́bí Hafsat, ìyẹn fún olóògbé Hafsat Yétúndé Lawal tí wọ́n ṣekú pa yìí, nípa ohun tó wáyé nílé ẹjọ́ àti ohun tí agbẹjọ́rò Abdulrahman sọ lórí ọ̀rọ̀ náà àti níbi tí orí ẹjọ́ náà ń lọ. Èyí lohun tó bá oníròyìn sọ. Dr. Fọlọ́runṣọ́ Ahmad Hussein Saddam lèmi jẹ́. Èmi ni mo wà nìkan nínú àwọn agbẹjọ́rò tó ń rẹpísẹ́ǹtì àwọn fámìlì Hafsat, ọmọ tí wọ́n pa táwọn hold the watching brief for the family, the nominal complainant. Lọ́yà láti Ministry of Justice ti wá láti take over case náà, àti police prosecutor àti lọ́yà Ministry of Justice gbogbo wọn jọ mọ́ ṣiṣẹ́ pọ̀ nísìnyí. Láti yẹn ṣẹlẹ̀ tán, wọ́n announce pé DPP advice ti wá láti Ministry of Justice pé wọ́n ní case láti answer. Wọ́n sì ti fáìlì pépà tó tọ́ sí High Court tó lágbára àti gbọ́ ẹjọ́ yìí originally, tí túmọ̀ sí pé wọ́n ti prefer charge sí High Court. So láti bí báyìí lẹ́yìn òní High Court ni wọ́n mọ̀ pé wọ́n lọ tí wọ́n ti lọ gbọ́ ẹjọ́ wọn. So charge ti wà ní High Court and they move to the High Court. Wọ́n máa ti wá àárẹ̀ wọn ní High Court, wọ́n padà wá terminate case TV lójà sí High Court fún ìgbọ́ ẹjọ́ wọn tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Nǹkan míì tó ṣẹlẹ̀ ni pé ọmọ tí ó pààyàn yẹn Abdulrahman ó náwó fóun fẹ́ sọ̀rọ̀. Adájọ́ wa ní kí ló ní wí, ó ṣáà ń ṣàlàyé fún kóòtù wípé òun nìkan lòun dáràn, àwọn yòókù tí wọ́n kó pọ̀ mọ́ òun ọmọ nǹkan kan nípa rẹ̀, sódà kí ilé ẹjọ́ dáàbò kan bá òun tú wọn lẹ̀. Ilé ẹjọ́ sì sọ fún wípé tó bá fẹ́ béèrè irú yẹn, wọ́n bá dé High Court níbi tí wọ́n ń kó wọn lọ, kó lọ béèrè níbẹ̀. Tí wọ́n bá fi ìpè kan tú wọn lẹ̀ níbẹ̀, wọ́n máa ṣòro fún wọn. Nígbà tí advice ti dé láti Ministry of Justice wọ́n ti prefer charge yẹn, wọ́n máa lọ sí High Court, wọ́n máa lọ yàn yòókù lọ. Ọ̀daràn náà ti ní agbẹjọ́rò. Abdulrahman ò tí ì lágbẹjọ́rò, but àwọn mẹ́rin tó kù ti ní agbẹjọ́rò tó ń represent wọn lé ní. Wọ́n ti mú déètì ti High Court, but wọ́n àjọ́nu eléyìí sí 20th of March. Pending the time tí wọ́n fi àárẹ̀ ni wọ́n ní High Court, wọ́n fi wá terminate today. Ẹ̀sùn tí wọ́n fi kàn án gẹ́gẹ́ bí òfin, ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó pààyàn. Tó já sí pé ẹ̀sùn yẹn bá ṣe wù yìí, ó sì dìgbà tí wọ́n bá dé High Court tí wọ́n bá fi ẹsẹ̀ ẹ̀sùn náà múlẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú, kí ẹnìkankan nu wa ó tó lè sọ emphatically wípé bó ti rí lò gẹ́gẹ́ bí òfin wa ṣe gbà á ní ààyè.
ẹ̀sùn apààyàn. Bákan náà, ọ̀kan lára àwọn agbẹjọ́rò náà tó tún wà lára àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò nílé ẹjọ́ náà bá oníròyìn sọ̀rọ̀ wípé ó pọn dandan kí ọ̀daràn náà ní agbẹjọ́rò tí yóò dúró fún un tí yóò gba ẹjọ́ rẹ̀ rò nílé ẹjọ́. Ó ní nítorí èyí lohun tó tọ́ lábẹ́ òfin. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ ẹjọ́ náà kò ní gbéra kúrò lójú kan tó wà. Ó ṣeé ṣe kí ẹjọ́ náà kó padà forí ṣọpọ́n. Barrister Abdulkadir Adémọ́lá Àjàsá tí mo jẹ́ lọ́ọ̀yà fún Ògo Ìlọrin. Gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀, the first day tí wọ́n arraign ní Abdulrahman àtàwọn tó kù ẹ̀, Ògo Ìlọrin àti president àti àwọn PR àtàwọn other members wọ́n wà ní court. On that day, prior to that day, wọ́n ti already visit family àwọn household tí wọ́n dẹ̀ ti kẹ́dùn pẹ̀lú wọn. So wọ́n dẹ̀ promise àwọn family yẹn pé àwọn máa ensure pé àwọn rí end of this case and àwọn máa ensure pé justice is done. So in fulfilling that, wọ́n ti ní káà náà máa wá sí court láti wá dúró fún family household léyìí tí a dẹ̀ wá ṣe ní àárọ̀ yìí. But gẹ́gẹ́ bí gbogbo a ṣe mọ̀ by law ipe this present court ìyẹn magistrate court ò ní jurisdiction as far as murder case is concerned. So that is why tí wọ́n fi transfer case yẹn lọ sí appropriate court tó ní jurisdiction which is high court. But today nígbà tí wọ́n pe case yẹn, àwọn ministry of justice àwọn náà ti already wá telling the court pé àwọn ti already prefer charge ní high court against Rahman àtàwọn tó kù ẹ̀. So therefore court yìí tó jẹ́ magistrate court yìí ò ní jurisdiction láti gbọ́ case yẹn whatsoever. The best for this court is to wait for the arraignment of Abdulrahman and other and his cohorts at the high court, which I believe at the next adjourned date ibẹ̀ náà ni wọ́n ti arraign wọn. Tó bá dẹ̀ ti lè arraign wọn bẹ́ẹ̀ wọ́n á wá sí court yìí láti wá terminate proceeding àti láti wá terminate case yẹn. So bí ó ṣe jẹ́ nìyẹn. So thank God wípé wọ́n ti prefer charge against wọn. So we will be waiting for the next adjourned date, the date for the arraignment of Rahman and others. So but thank God today àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó kù tí wọ́n arraign pẹ̀lú Rahman wọ́n ti wà represented, they have a legal representation. But in law, if Rahman did not have a legal representation, there's no way we can move forward. So for those people yearning, agitating that nobody should stand for Rahman because he's a criminal, it's because they don't know what the law says about that. The law is very clear, especially Constitution of Nigeria, that every criminal or every accused person is entitled to be represented by a legal practitioner of his own choice. So therefore, in order to, it will help us to get the justice we deserve or the justice we are yearning for. If this Abdulrahman, ẹni tó pààyàn gangan yìí tí ò bá ní representation ní kóòtù, a lè lọ anywhere, we move nowhere. So wọn ò lè bú lọ́yà, òun ò tí ní lọ́yà presently, àwọn mẹ́rin tó kù ló ní lọ́yà. Wọn ò lè bú lọ́yà because òfin sọ pé irú àwọn the accused person ní right to a legal practitioner of his own choice. And in a matter like this tó jẹ́ capital offence, a murder case for that matter, tó bá yẹ pé justice táwọn ń wá táwọn tó ń pariwo yẹn náà ń wá tí gbogbo wa náà ń sọ pé à ń wá, ó nídìí ká wá bá ṣe ṣàgbátẹrù bí lọ́yà ó ṣe represent Rahman ní kóòtù ni. Tó wáyé pé justice yẹn a fẹ́ tètè rí on time. Bá a bá tiẹ̀ kí ó ní representation yóò jẹ́ kí justice yẹn kó wà delayed. Wọ́n dẹ̀ ní justice delay is a justice denied. So ẹ jẹ́ kí gbogbo aká parapọ̀ láti ensure pé wọ́n tètè wá lọ́yà fún Abdulrahman so that justice ta fẹ́ yẹn a lè tètè rí ní àsìkò. Bó tilẹ̀ jẹ́ wípé èrò àwọn èèyàn ni wípé kí agbẹjọ́rò kankan má dúró tàbí gbẹjọ́rò fún Abdulrahman tó jẹ́ afurasí tí wọ́n fẹ̀sùn kàn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí òfin ṣe là kalẹ̀ kò ní lè wáyé. Ẹ máa láǹfààní láti gbọ́ díẹ̀ lára ohun táwọn èèyàn tí wọ́n jẹ́ ará ìlú tí wọ́n bá oníròyìn sọ bákan náà, ojú ìwòye wọn àti èrò wọn lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ gbọ́ ohun tí wọ́n sọ.
jù wọ́n ti pọ̀dọ̀ jù kò yẹ kó rí bẹ́ẹ̀. ìdájọ́ òdodo tí ìdájọ́ òdodo bá wáyé irú kan bá yọ wọlé ìdá ti ṣe ìkẹta bá jẹ pé ìlú Ìlọrin la wà yìí wọ́n lè lọ́wọ́ ti sọ̀rọ̀ pé ìlú Ìlọrin ní ilé kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n lè bá yẹ kó máa dùn àmọ́ ní wọ́n lè bá yẹ kó máa dùn àmọ́ ní ìdá pé kápá ní orí ìlú mùsùlùmí làwà àbáàsì làwà ọba àlọ́rí o máa wọ̀ wá lọ ọba àlọ́rí ó ti bà lọ́rí jẹ́. ẹ lọ sí ọba lọ́rí ní èrè àgbà àmọ́ ìdájọ́ tó tọ́ ọmọ lè ṣe fún àmọ́ ní ìpínlẹ̀ àgbà yìí o. Ẹnìkan ló bí ọ́fṣà náà o, ẹnìkan ló bí aṣọ ìdájọ́ òdodo la fẹ́, a lè fẹ́ kó yá. Kí ni ìlú ń pẹ́ kó yá? Wọ́n náà sùn wọ́n lè gbé jáde, ẹ jẹ́ kí ìdájọ́ yẹn yá. Ẹ̀yọ́ bí àbúrò, ẹ̀yọ́ bí àbúrò. Ẹ jẹ́ kó yá, ẹ jẹ́ kó yá. Apààyàn nílùú Ìlọrin tí wọ́n ń jà wọ́n àpọ̀jù. Ó kúrò ní ìdání. Ìdájọ́ òdodo. Àwọn ìyàwó bá yìí o. Àwọn gómìnà dìde tí ọba lọ rí dìde. Ìdájọ́ ẹni tó pé ewúrẹ́ wọn ṣe ìdájọ́ tó tọ́ fún un. Abẹ́rẹ́ tàbí ẹni tó pé yẹn. Bẹ́ẹ̀ ni lọ́yà rẹ̀ ń dìfẹ́ǹdì. Ìjọba ọwọ́ nàkí. Ó ní ọwọ́ rẹ̀. Kí ẹ bẹ̀rù Ọlọ́run. Gbọ́dọ̀ pa ni. Káàbọ̀ sí ìkẹ́kẹ́ wọn lè ṣe é lù wọn. Ẹ̀mọ́ ni ò lè ṣe pẹ̀ láàrin ìṣòro. Àwọn ọ̀dọ́. Ní ìdájọ́ òdodo ní kíákíá ó sì má pẹ́ orí tọ́sẹ̀lẹ̀ yìí ọgbà omi dúdú lọ́wọ́ wa ó sì bà Ìlọrin jẹ́ ó bà bàbá jẹ́ ó sì bà àwọn ẹgbẹ́ náà jẹ́ nígbà wọn fẹ́ ń bẹ̀ ni pé a fẹ́ ìdájọ́ òdodo ó sì má pẹ́ lómi dáa ó wà lẹ́dí kí màdàgbà mi. I'm the first president of Alabama Babo. Wọ́n ti ń pa àwọn èèyàn nílọrin tó ń gé orí àwọn èèyàn tó ń sọ́kà wà nínú Ìlọrin bì. And this thing again kí ọba Ìlọrin kó dìde sí kéèsì yìí kí ọba Ìlọrin ọba fi lè dìde sí kéèsì yìí kì í ṣe nǹkan tó dáa. Ẹ ti bà ìlú Ìlọrin jẹ́ ẹ lọ sẹ́kọ̀ọ́ ẹ lọ sí Ìbàdàn ikú nǹkan báyìí ó ti ń ṣẹlẹ̀ jù ìlú Ìlọrin ìlú àlùfáà nílùú Ìlọrin kí gómìnà náà dìde kó dìde fún kéèsì yìí káwọn aráàlú ká mọ̀ pé yes gómìnà ṣe kọ̀ọ̀kan sí kéèsì yìí tí àbá ní ìdájọ́ òdodo alágbára ọ̀gbọ̀n á fi gbogbo ilé Ọlọ́run lọ́wọ́ wọ́n tún wá já. Èèyàn fẹ́ má lè kílèmù pé ọmọ Ìlọrin níbí ẹ̀rù bá ń bà wá tá a bá débi tá a bá ń lọ tó bá lọ́mọdún wò ni ẹ àyàwó dẹ̀ máa gbọ̀n láti mọ́lẹ̀ sọ̀rọ̀ àmọ́ ní ọlánú ọba oṣù tá a wà yìí ní gbogbo iye orí tó wà níbí báyìí lẹ́yìn pẹ̀lú gbogbo abiyamọ tó ń fi ẹnu sọ òdì sínú ayé rẹ̀ wọ́n ní gbogbo ẹni tó bá dúró nínú lọ pé ọ̀rọ̀ yóò ní ṣẹ́ṣẹ́ ọlọ́pàá jẹ́ kó fi lè ṣẹ́ṣọ́ mọ́ rẹ̀ ọlọ́pàá lórí kúmọ́rẹ̀ ní àgbáyé ìkàkàrà ló mú mi wá bíbá lẹ́yìn mi ò fámìlì mọ́ rà mọ́ ni bẹ́ẹ̀ ni mi ò fámìlì mọ́ àmọ́ èmi náà bímọ mo dẹ̀ mọ́ bá wọn ṣe ń rí ọlọ́run alágbogbo inú ọgbẹ́ tó sọ̀rọ̀ alágbogbo yorùbá tó sàmì sí ọlọ́run kó gbèjà wa jà ọlọ́run kó ṣàánú fún wa àwọn tó dúró pé àwọn fẹ́ gbèjà. wọ́n ní wọ́n ti dájọ́ rẹ̀ pé lọ́yà rẹ̀ sọ wípé Kẹ́sì Abdulrahman ló pa Hafsat pé owó ìnàkí wọ́n bá bẹ̀ kí wọ́n bẹ̀rù Ọlọ́run o kí wọ́n try kí wọ́n bẹ̀rù Ọlọ́run tó bá gbọ́ ti gbowó kọ́yà tètè dá owó padà kọ́yà tètè ṣe kíni kó tètè dá owó padà torí tí a bá ti ṣe kíni yìí tí Abdulrahman bá lọ just like that Ìlọrin yóò lè ní ìkankan mọ́ o kò sí ìkankan tí mo fẹ́ tí ó ṣe ó wá wo Abdulrahman bó ṣe mọ́ aṣọ rẹ̀ mọ́ kẹ́yà ṣí ẹ̀ tí mo sọ yìí ó jẹ bẹ̀ta jẹ́ bá rẹ̀ fún ó fẹ́ wọ́n wọ̀ bó ṣe wọnú mọ́tò bí wọ́n ní kó fi
confident lọ́yà rẹ̀ wá ní pé ìnàkí lòun owó ìnàkí ni ẹ̀dọ́kùn torí ọlọ́run ẹ wo owó mi ilé náà wà bẹ̀ ẹ̀yà kẹ́yà sọ ẹ̀yà bí àbọ̀dọ̀ bọ̀dọ̀ bóyá dẹ́kun. lọ́wọ́ tó ní péǹtì tó dẹ̀ ní lélẹ̀ tí wọ́n dá ọmọ yẹn sí ní gáràjì Ọ̀fà síbáwọn ìjọba ti bá ti rí ọ̀pọ̀lọpọ̀ fídíò tó sọ̀rọ̀ àti evidence last call tó ẹ̀ tó sọ ní pé àwọn tó wà ń bẹ̀ àwọn òṣìṣẹ́ onìkan ló ń pa. ìrètí àwọn èèyàn ni wípé ìka tó bá tọ́ símú náà máa fi romú lórí ẹjọ́ yìí bẹ́ẹ̀ wọn ò ní fi igbá kan bọ̀kan nínú wọn á ṣe ohun tó tọ́ gẹ́gẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ lórí ẹjọ́ náà táwọn èèyàn sì ń dúró de ohun tí yóò tẹ̀yìn ẹjọ́ yìí jáde èyí tí wọ́n sún síwájú nígbà tí àwọn òbí ọmọ náà tí wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n ní ìdájọ́ òdodo làwọn fẹ́ látọwọ́ ìjọba kí ìjọba má ṣe jẹ́ kí ìyà yìí jà wọ́n gbé kó má jẹ́ kí wọ́n fi ọmọ dá wọn lóró gbé bó tilẹ̀ jẹ́ wípé àwọn kan sọ wípé ìdílé Abdulrahman yìí wọ́n ní fọ̀ wọ́n lè kánná àti wípé ó ní àwọn bàbá àsàlẹ̀ tó ń kì í láyà tí wọ́n sọ fún un pé kó máa nìṣó kò séwu lóko lóńgẹ́ àfigiri àparò tí wọ́n sọ fún un wípé kó tẹ̀síwájú digbí làwọn wà lẹ́yìn ẹ̀ àwọn òbí Hafsat wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Kwara ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo èèyàn pátá láti rí wípé ìdájọ́ òdodo tó fẹsẹ̀ múlẹ̀ wáyé lórí ọ̀rọ̀ náà kí wọ́n sì rí wípé àwọn tí wọ́n fi ẹ̀sùn kan náà jìyà tó tọ́ lábẹ́ òfin bó tilẹ̀ jẹ́ wípé ó ṣeé ṣe kí wọ́n dá àwọn 4 yòókù sílẹ̀ látàrí bí Abdulrahman ṣe jẹ́wọ́ wípé òun nìkan ṣoṣo lòun pa ọmọbìnrin náà tóun sì gé kúlukùlu tóun mú àwọn ẹ̀yà ara rẹ̀ kọ̀ọ̀kan tóun lọ dànù àti wípé òun ti wá mú àwọn ọlọ́pàá lọ síbi tí òun dá àwọn ẹ̀yà ara náà sí ṣùgbọ́n tó sọ wípé ikọ́ sí èmi tá a mọ̀ sí asthma ló pa ọmọbìnrin yìí nígbà tóun lọ ra nǹkan tó máa jẹ òun ti bá a tó ti kú kóun tó wọlé ṣùgbọ́n ìjayà àti jìnnìjìnnì bí òun ṣe máa ṣòkú ẹ̀ ni ó mú òun tóun fi kún tóun sì gé wẹ́lẹ́wẹ́lẹ́ kí wàá ló wáá fẹ́ fi ọwọ́ tó kó pamọ́ ṣe tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí ẹ̀jẹ̀ ọmọ náà tó gbè sínú ike kí ló fẹ́ fi ṣe bákan náà ohun tó tún tẹ̀ wá lọ́wọ́ lára ohun tá a tún rí gbọ́ ni wípé bàtà obìnrin bíi 13 ni wọ́n bá nínú ilé ọmọkùnrin àáfà oníjàlábí náà tí ó sì wà lábẹ́ ọdún 25 sí ọdún 27 tó jẹ́ pé kò kàwé kò kọ́ṣẹ́ iṣẹ́ àáfà oníjàlábí ló yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ bí ó bá ṣe ń lọ náà la máa tọ̀ tá a sì máa fetí yín tó wọn ní tá a bá ń ta ká máa tọ̀ kó má bàa dẹrùn onídìí ẹ láǹfààní láti fi ojú ìwòye àti èrò yín ṣọwọ́ lórí ìròyìn yìí Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́ egbò ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́ àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀ lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n jẹ́ ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà níjẹ̀bú òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers. Ẹ ṣé mi o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣé appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bọ̀.
subscribers thank you ẹ ṣeun Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like ẹ tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. ẹ̀yin ṣálẹ̀ yẹn wá àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. àwa mọ̀mọ́ more àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. àwa màmá more àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. igi kan ò lè dágbó ṣe láyé igi kan ò lè dágbó ṣe rárá bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. ẹ ṣé gan. thank you. ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan. gbogbo ọmọ Yorùbá. ẹ mà ṣe ń wá. ẹ ṣé gan. 100,000 subscriber o. ẹ ṣé gan. 100K ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ẹ ṣé gan. ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan. ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan. ibi adé lónìí ẹ̀yin ni. ẹ ṣé gan. ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi